jù mí lọ. Kadija ó ti kọ lẹ́ni tó jù ẹ lọ. Ó ti rẹrù ẹlẹ́rù. Question kan ni mò ń bi ẹ́. Gbogbo èpè tó ń ṣe yẹn àdàbí la wà nídìí. Ìwọ kò sọ pé gbogbo èpè tí wọ Kadija ń ṣe yìí o àtàwọn olórí burúkú àfáà tó máa délé bá kú òjijì tó gbé wá wí pé àdàbí tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlápamọ́ Lizzy Anjorin. O mọ nǹkan kan Kadija lọ bèrè mi. Ìyá ẹ kò mọ nǹkan kan. Ẹdìyẹ. Ó mà wá gàbá yìí o, ọdún èpè ni wọ́n ṣe látàná lẹ́rìn Lizzy Anjorin, Kadija Oseni, Ojú Abẹ, Ìyábọ̀ Òjó, gbogbo wọn ni wọ́n ṣọdún èpè láti àná o. Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ ìyà yìí ṣé ó máa parí báyìí? Kadija Oseni, Ojú Abẹ, ó ti kó àwọn àfáà kan ó kó wọn wá sí TikTok wípé kan wá máa ṣẹ́ ìpè fún Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ yìí tí ó máa já sí. Ẹ jẹ́ ká wo fídíò yìí, ó ti yá. O mọ nǹkan kan Kadija lọ bèrè mi. Ìyá ẹ kò mọ nǹkan kan. Ẹdìyẹ kò mà ṣá. Ìyá ẹ ọmọ òròmọ ẹdìyẹ ni wà àti ìyá ẹ mà ṣá. Èmi máa rẹ́rìn báyìí ni. Torí ẹ̀rín ti tèmi yé mi. Ta ló ń kọ́ sí? Ṣé Kadija Oseni ọmọ bàbá oníkókó lójú bí akọ pẹ́pẹ́yẹ táyé bàbá ẹ̀ ti bàjẹ́. Èyí tádúré ò gbà. Let me tell you something. Don't be afraid pé anybody fẹ́ ṣépè fún ẹ tó bá ti ṣẹ̀ wọ́n. Sórí àwọn tó ṣaburú sí ẹ ni kí wọ́n pe àdàbí fún. Sórí àdàbí ó wúwo gan. Àdàbí ó wúwo gan. Kí ni mo sọ fún ẹ? Àdàbí ó ṣe kí ni? Kí ni mo sọ fún ẹ? Àdàbí ṣe kí ni? Ó wúwo gan. Láti ẹni yìí lọ Kadija ò tún jára ayé mọ́. Ó máa mọ̀ ọ́ lára. Kò tún jẹ́ ara ayé mọ́ láti ẹni yìí lọ. Question kan ni mo bi Kadija. Jáde síta ìwọ Kadija. Sọ wípé gbogbo ohun tó sọ, gbogbo èpè tó ṣẹ́, àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé ń sọ. Ìwọ fi yẹn ṣàdàbí. No be say nothing, wọ́n jọ ń ṣe kinní yẹn ni. Wọ́n jọ ń gba donation yẹn ni. This is what Ìyábọ̀ Òjó does for a living. They destroy innocent, hardworking people. And you see this my point. See mo mú jáde. This point is very, very touching. You don't understand? Bringing down successful people that employs people that employ people in the society, bringing them down for donation. That is what Ìyábọ̀ Òjó has been doing. So irú Kadija wọ́n jọ ń ṣe ni. Ẹ bèrè lọ́wọ́ Kadija wípé ọ̀rọ̀ ìyá ẹ̀ tó ti ṣòfò ẹ̀mí kò pa lẹ́kún. Ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ tó ti ṣòfò ẹ̀mí kò pa lẹ́kún. Ó ṣe jẹ́ tẹ́ ẹ bá ń dáwó ni Kadija máa ń sunkún. Have you ever asked yourself? Have you ever asked yourself? Ṣé mo kúrò Kadija máa ń sunkún ni tẹ́ ẹ bá ń dáwó? Ìyábọ̀ Òjó máa ń wọnú Bible lọ tẹ́ ẹ bá ń dáwó. Why destroying families because of donations? She said she did not mention my name. Okay. Àdàbí náà la gbé wá. A ní Ìyábọ̀ Òjó tí Kadija ń gbèjà, Kadija Oseni. Tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá gbé wá, Kadija free. Àmọ́ tó bá jẹ́ wípé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọlá ń pa, àti Ìyábọ̀ Òjó àti Fọlá àti Kadija Oseni, gbogbo wọn ló máa mọ sàárì ọmọ wọn. Ibi tèmi dúró sí nìyẹn. Ọkùnrin ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Obìnrin ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Ọmọdé ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Àgbàlagbà ló ń gbèjà Ìyábọ̀ Òjó ni o. Tó bá ti jẹ́ wípé irọ́ ni Ìyábọ̀ Òjó àti Fọláṣadé Sàríù gbé wá lórí ọ̀rọ̀ Lizzy láti gba donation, tó bá bí gbọmọ wọn mọ sàárì àwọn ọmọ wọn. Ibi tí mo dúró sí nìyẹn. Ibi tèmi dúró sí nìyẹn. Táwọn abẹ́rẹ́ ti ń pe àdàbí àwọn òun pariwo jù.